Kí káàbọ̀ sí ìka ìwé pẹ̀lú èmi Àmọ̀kẹ́ ọmọ bàbá Àbílí onílù níbi tá a ti ń ka ìwé ìtàn ìgbésí ayé mi Ṣẹ̀gilọlá ẹlẹ́yinjú ẹgẹ́ ẹlẹ́gbẹ̀rún ọkọ̀ láyé láì ní fàkókò ṣòfò ẹ jẹ́ a tẹ̀síwájú níbi tá a ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá apá kẹrin náà la wà ojú ewé kẹwàá bẹ́ẹ̀ bá níwèé ìlọ́wọ́ ẹ ṣí sí ojú ewé kẹwàá kẹwàá nǹkan fìdílé ẹ jẹ́ a tẹ̀síwájú. Ó jọ lójú mi bí ẹni pé èmi Ṣẹ̀gilọlá ni àwọn ọmọbìnrin fi máa ń dá orin kan tí wọ́n ń kọ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ báyìí pé ó sunkún láti gbárédè bàbá rẹ kò gbé ìyá rẹ kò gbé wẹ́rẹ́ ló ń sunkún oh dear lover follow me. Wọ́n pòwe kan báyìí pé awùwà bàjẹ́ ṣe bí tòun là ń wí àṣeburúkú òkú ara àfò. Èmi Ṣẹ̀gilọlá gan-an ni òwe náà ń bá wí jùlọ nítorí pé ní ìgbàkúùgbà tí orin òkè yìí bá ta sí mi létí ni èmi a máa lérò pé èmi Ṣẹ̀gilọlá ni wọ́n ń pòwe orin náà mọ́ lára. Àtàgò kẹ́yìn àparò ohun tójú wá lójú ń rí ohun tí ojú èmi Ṣẹ̀gilọlá wá ní ojú mi náà rí lónìí yìí nígbẹ̀yìn ọjọ́ ayé mi yìí. Wọ́n ní bí ọmọ bá kọjá nínà yóò di àwòmọ́jú. Abíọ́lá àbúrò bàbá mi gbìyànjú láti halẹ̀ mọ́ mi gẹ́gẹ́ bí ó ti yẹ kí àbúrò bàbá máa ṣe fún ọmọ ẹ̀gbọ́n rẹ̀. Ṣùgbọ́n mo fi ojú yíyá sọ̀rọ̀ àìdá fún Abíọ́lá àbúrò bàbá mi náà lọ́jọ́ kan pé òun kọ́ ló bí mi lọ́mọ. Ọ̀rọ̀ náà dùn Abíọ́lá lọ́pọ̀lọpọ̀ nítorí pé òun pàápàá kò bí ọmọ sáyé. Ó mà ṣe o. Láti ọjọ́ náà lọ ni mo ti ṣàkíyèsí pé Abíọ́lá àbúrò bàbá mi náà sì ti yọwọ́ òun ẹsẹ̀ kúrò nínú ọ̀rọ̀ mi níbi láti dánu dúró lọ́sẹ̀ yìí. Tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ á mọ̀ tẹ̀síwájú. Ẹ dákun ẹ bá wa pín fọ́nrán yìí kó lè lọ jìnnà. Àmọ̀kẹ́ ọmọ bàbá Àbílí onílù yìí náà ni ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ kí Elédùmarè kó má kọ àtúnrè wa ẹ ṣé jẹ́jẹ́.